ẹ bá mi sọ̀rọ̀. ẹ gbà mí. Lọ ṣẹlẹ̀. Àwọn ọmọ yín ni. Kí ló ṣe wọ́n? Mo kàn ṣàkíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta pé mo kàn ṣáà ń dádì wọ́n máa dá sọ̀rọ̀ tí n bá dẹ̀ ti ń bọ̀ báyìí mo máa túká. Tọ́ bá ti ń sọ̀rọ̀ tọ́ bá ti rí i pé mo ń bọ̀ báyìí mo máa túká. Ó dàbí ìgbà tí wọ́n ń ṣe mítìnì ìdákọ́ńkọ́. Ẹbí ìgbà tó ń ṣe nǹkan àṣírí. Tí wọn ò fẹ́ kéèyàn ó mọ̀. Tí wọn ò fẹ́ kí n mọ̀. Ọ̀dà èmi ń gbomi lójú yín báyìí. Àmàdámà ẹ ti sùúrù. Ẹ ti sùúrù. Tó bá jẹ́ ẹ̀yìn ẹ̀fọ́kàn yín balẹ̀. Ẹ mọ̀ pé ọlọ́rọ̀ lèmi mú. Èmi ń wá gbogbo ọ̀nà ni wọ́n tẹ̀ wọ́n ní. Ntọ́ bá lè fa ntọ́ bá lè bí ká máa ṣe pàdé ìdákọ́ńkọ́ kó bí ẹni má mọ̀ sí wa. Èmi náà bá wọn sọ̀rọ̀. Wọ́n sì jẹ́ ń bọ̀. Ṣé torí ẹlẹ́ṣẹ̀ wa ń ké? Torí ẹlẹ́ṣẹ̀ mọ́ mi lójú báyìí. Àbága ni. Ọ̀rọ̀ iye yín yé mi. Ó yé mi ọyọ́ lọ́hùn. Ẹ má wò mí ràn. Ẹ má bò mí ràn. Ṣé ó ṣe pé àwọn ọmọ yìí èèyàn kan ti fẹ́ kọ̀yìn wọn sí mi? Kò sí bóbi ṣe lè jìyà tó lérí ọmọ pàápàá jùlọ tí wọ́n wá jọ ọmọbìnrin wọ́n gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ìyàwó gbogbo tí ì bá wà ń bẹ̀ yìí ni wọ́n kọ́kọ́ bù kọ́ ẹ̀yin ẹ fọkàn yín balẹ̀ ṣẹ́gbọ́. Ṣàánú mi. Oyè mi lọ ẹ fọkàn yín balẹ̀.